Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Orúkọ mi ni Adéníran Àtinúkẹ́. Ọmọ Yorùbá ni yín àbí? Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ kí ni ìhà tí ẹ kọ sí èdè Yorùbá ní àkàtà yín? Ọmọ Yorùbá ni mo dẹ̀ gbọ́ Yorùbá yà tí mo kọ sí mo ṣàmọ̀ Yorùbá bàbá tèmi jẹ̀wá. Ẹ pa òwe kan fún wa lédè Yorùbá. Bá mi nà ọmọ mi kò dénú ọlọ́mọ. Tí Yorùbá bá sọ pé òkété burú kí ló túmọ̀ sí? That means pé àṣírí tú nìyẹn. Bí káṣírí nǹkan tú. And then ẹ bá wa sọ 67 ní èdè Yorùbá. Ó pa kásá. Àádọ́ta àbí. Ẹ mọ̀ ìyá. Ní àkàtà tèmi èdè Yorùbá ò ní parun, tí yín náà ń kọ́. Ní àkàtà tèmi náà Yorùbá ò ní parun. Ẹ ṣé mà. Ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀ sà. Ẹ jọ̀ọ́ kí lórúkọ yín mà? Orúkọ mi ni Ìyáàfin Olúwagbọ́tèmi Adélékè. Ọmọ Yorùbá ni yín? Bẹ́ẹ̀ni. Ẹ jọ̀ọ́ kí ni ìhà tí ẹ kọ sí èdè Yorùbá lákàtà yín? Èdè Yorùbá jẹ́ èdè tó dáa lọ́pọ̀lọpọ̀. Tá bá tiẹ̀ wo gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, a mọ̀ pé èdè Yorùbá dára. Mo gbọ́ ìtàn kan tó yẹ kó jẹ́ pé àwọn ọmọ Yorùbá ó yẹ ká jẹ́ kí àwọn ọmọ wa kán gbọ́ èdè wa o. Ó ṣe kókó, ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé gan mà. Ẹ jọ̀ọ́ ẹ pa òwe kan fún wa lédè Yorùbá. Òwe lóde Yorùbá. Mo wé. Òwe lédè Yorùbá náà ọmọ mi ò dénú ọlọ́mọ. Àwọn sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan yìí ń kọ́. Ẹ sọ mí. Tí Yorùbá bá ní ògiri létí kí ló túmọ̀ sí? Ìyẹn túmọ̀ sí pé n tá à ń sọ pé àwọn èèyàn wà tó ń gbọ́. Ẹ bá wa sọ 51 ní èdè Yorùbá. 51 lédè Yorùbá. 51 ẹ̀ tí wọ́n ń yẹ náà. Àti ẹ̀kọ́ kọ̀. Ní àkàtà èyí èdè Yorùbá kò ní parun. Kíkọ àti kíka èdè Yorùbá.